ìwọ tó nǹkan kan Ìlọrin burú kí ló mọ̀ tó burú nù lọrin tó ń lọ kí Ìlọrin burú àyè ṣiṣẹ́ tí o ẹ gbàgbé o àyè ṣiṣẹ́ tí o àánú ni máa ń mú wa mú ẹlòmíì pé kí ni ṣẹlẹ̀ yìí ti ṣe báyìí ní ṣẹlẹ̀ báyìí tó kó mọ náà wù nìkan o máa ṣe rẹ léṣe. àwọn kọ́ ọ̀pẹ mi jọ kan wọ́n ní kí ọjọ́ sáwọn pé ẹnìkan á fẹ́ yọ̀wọ̀ mi sọ àwọn wípé agbowó lọ́wọ́ àwọn àtọ́wò padà fún wọn mọ́ èmi àti àfáàmù tàtàpà èmi sọ̀rọ̀ bùnkẹ́lẹ́ o kò sí tó kò sí tẹ́lẹ̀ kí kò sí fún mi bàbá yẹn wọ́n bá wa pé ká bá wọn pa yín ìwọ́n ní èmi pààyàn but ẹ má wọrí wọ́n lè fún wa lówó àwọn dẹ̀ náà èmi àfa àtàpá ọ̀rẹ́ mi àtàpá mú yìí sàmà wọ́n á ń sìn mí ní owó yẹn wọ́n á sọ fún ọ pé ká má sìn mí ní owó máa o àwọn kọ̀rọ̀ ọlọ́jọ́ mi wọ́n gùn láàyè wọn Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn aránṣẹ́ sí mi àbá yàrá ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà kẹ́ ẹ gbọ́ sí mo bá dé àwọn kọ̀rọ̀ wa wọ́n ti rí mi bàtà mi ti rí bàbá yẹn ojú mi ti change bàbá ń dá o tó wà lè kí mo bá bá ṣe táǹkìá fún yàn ojú mi ti change mo ti tàbí kìnìún àwọn ọ̀rọ̀ ni àwọn ọdún Labeeb bó sí àyè bó sí àyè bó sí àyè wọ́n control anger mi bó sí àyè bó sí àyè bó sí àyè wọ́n sá nàkúlẹ̀ kankan wọ́n bá ń rọ́ọ̀kà ẹni bóyá wọlé kálọ̀ lóde tó sáyé lè ju mo ní mo ti mọ́tò kìí sí ni sọ bàbá ẹja máa lọ́ta àní máa lọ́ta dùn bí èmi fẹ́ tú ọgbẹ́ balẹ̀ ta kéèyàn ní apàrọ̀ yín ó fẹ́ bà lọ́ni jẹ́ ni báwa wa ta fẹ́ràn yín pọ̀ o àmọ́ tẹ́ ẹ lè mọ̀ tógun ò bá dé èmi ẹsẹ̀ múnáfìkì o gàgùn máa gbọ́ o wàlá tẹ́lẹ̀ èmi ẹsẹ̀ múnáfìkì wàá nílá wà á di xeyra mi rẹ̀ kí n bá orí sọ̀tá ẹ bá sẹ̀mí máa dábàjà ni ń fi oore kalẹ̀ lára rẹ̀ máa tún oore ń ṣe máa bóun nìkan jà ń dẹ́kọ̀ mọ̀ pé ọlọ́run ṣoore fún àwọn olórí ibú ni ọ àbáyé ti dáa jù ẹ ní kú ní sí o. amiina. bàbá kọ́ra wa bẹ̀ mí pé kí n dákun pé kí n jẹ́ kọ́ra ọ̀hún tán mo ní bàbá kọ́ra àwọn ìjọba lówó owó yẹn lèmi wọn á pè wọn pé owó tí yóò kù àbí kan san. san balance. àwọn kan ní yóò san mo ní nàbà san ẹ pa wọn o àwọn ní ọ̀dà yóò san gbọ́ tí wọn náà san tó kù nígbà tí wọn ò ṣiṣẹ́ fún mi ẹ sanwó tó kù ni wọ́n dẹ̀ sanwó tó kù fún mi mo ní náà jẹ́ èmi ń sọ̀rọ̀ lẹ́yìn ọlọ́rọ̀ o bàbá wa àjẹ́lá ọlọ́jà mi ogun amiina wọ́n mọ̀ sọ̀rọ̀ yẹn sírù nítorí jẹ́ ń wá ọ̀rẹ́ tẹ̀ ń ta ni ṣe mi ò gbà rí but ẹ bá ń fún ọba yìí ní umra kan àfa Labeeb ọ̀rẹ́ mi nù olókọ mi nù ó ti lọ. arankunla yìí gbogbo àwọn ọmọọtẹ bí wọn ò bá yín jẹ o bàbá ẹ tún mọtẹsí báyìí kẹmẹdúgbẹ rẹ Ọlọ́run ẹ lè lọ gbà yín lẹ ẹ gbọmọ yín lẹ rí ó dàn án lọ́pàá wọn ti ló ń gbà yín lẹ ní àyè mọ èyí tó tọ kí ẹ sọ pé mọtẹ náà kí èmi ni ọmọ mi ni ọmọ tẹ bí kọ gbogbo tẹ bí ò dá yín láàmú wọn ò dẹ lówó wọn dẹ ń rí àwọn tó lówó gbogbo ẹni tó lọ́la ní òní tó jẹ́ ọ̀dọ́ kò sẹ́yìn tí ò jẹ́ ọ̀dọ́ Labeeb nu wọn. àfáà yóò tún máa gba mọ́tò lọ wa àtúnjọ travel. ọmọ bàbá gbogbo wa sí ni táwọn fẹ́ ọlá wọn jẹ gbogbo nǹkan. bẹ́ẹ̀ gbé wá sí bí nísìnyí tí wọ́n táyé fún ọ̀gá nǹkó mọ́ ọmọ wọn ni mo fi ní kó lọ sí umra ó ti lọ mo ti parí ẹnu. ó dẹ̀ dákẹ́ kíkan là ń lò bọ̀ á lọ bí dúdú nù ni. sàlìkẹ́ kírun táwọn ní ìkọ́ bọ́lọ́wọ́ yẹn kò dáa kí òkú khairu minhu. àbá kàtà àdábì mo ti jù wọn lọ lọ́jọ́ orí nísì àbá kú kí ni tó lọ́wọ́ bẹ́ẹ̀ kí ni tó ní ìdààmú ká kú ẹni tí ò bá lísẹ́ rẹ ni máa ń bẹ̀rù kú
èmi ò bẹ̀rù kú gàgà o nítorí pé mo mọ̀ pé gbogbo tí mo bá yàn ṣe kódà tí mo bá yàn jà tó bá soso pé ń da pé mo bá wọn ní bùlọ̀ ń bì ẹ bí kí ló ti fún mi. àfa wa Sirru Maktum ibi tí wọ́n ní pé qadirun wa yaf'al ganiyun wa yafuk ìtí àfa wa àwíyé tó fi gbà fún àfa wa Sirru Maktum àwíyé yìí máa kéwò kì í sọ lórí o àfa ni o àfa gidi ni o nítorí fi ríyàn tó gbà báyìí fẹ́nìkan ẹnìyẹn dá ni o nítorí lè mú wa sọ nísìn ọ̀rẹ́ ni èèyàn lè kọ́ mi náà wù mọ́ o lè kọ́ mi mọ̀ káwọn mọ̀ mo mọ̀ káwọn lórí ni pálí tó pálí tó ti yé mi ìyẹn ò ti tán báwọn kódà yìí fẹ́ mọ̀mọ́ because èèyàn kẹ̀ ya wèrè ni mo mọ̀ káwọn kankan mọ́ owó máa sásì mi ìwẹ̀ fúnra rẹ̀ sá gbogbo wa fún ọ fẹ́mi lówó má fún mi sí mi kankan ìfẹ́ sí mi kankan ìfẹ́ sí mi kankan àbáwá Sirru Maktum àbá yìí ti tún ayé àwọn èèyàn sí tó pọ̀ ni mo sáré gba umrah kan lọ wọn fún afọlábí bòrò olóko mi nísìn kọ̀ọ̀dínú lamu yubadir bàbá wa àgbà alimami fulani wúwa kọ́hìdùn wọ́n yubadir gbàfà tí ń bẹ ní Kwara lónìí ọ̀gá gbogbo wa ni kóyà kó máa wọlé fún ìdàgbà kó o ju ọmọ tíri ẹni ẹ̀dẹ̀jọ bàbá gbogbo wa ni ẹni tó bá ń sọ pé òun nímọ̀ tán kò nímọ̀ ni wọ́n dẹ̀ ń yọ nǹkan tí ó jẹ́ kátó fún mi ìbílẹ̀ sì ń rí mo ní àwọn yẹn máa kéwò wàlláhì tàláhì ọmọ Jamiu dókítà Jamiu Ọ̀sàdéjò wèrè ni o ọmọ kéwù gan wàlláhì wọn fún mi láwọn nǹkan nù rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà mo gbé fún ọmọ yẹn ti sọ lóko láàárọ̀ kùtùkùtù ó fẹ́ ká máa ṣe ọlọ́dún mẹ́rin tí a lọ kú ìlẹ́ni tó bá mi tẹ́ o jẹ́ gbé kan mi wọ́n yá gba tíra mi lọ́wọ́ rẹ̀ n bá gba àwọn forí fọ́ọ̀kan káàkiri n bá gba tíra mi lọ́wọ́ rẹ̀ ó ti ṣe díẹ̀ nǹkan tó lè ṣe mo sì gbà ètò kù mo ṣe fúnra mi àfa Jamiu tún wò àfa díẹ̀lì ẹ̀ tún wò mo á lọ pa ẹ̀fọ́dọ̀ ga gbogbo wọn Professor Timba ní Kwasu wọn á gbé fún wọn á lọ ọdún kan pẹ̀lú ẹ̀ wọ́n ní mo ti parí yányán kò sí nǹkan kan àwọn nǹkan tí mo tún bẹ́ sí mi ni ibi àwọn bíi gbí Yorùbá wọn ò tí ì mọ ètò wọn ò pè gbí nínú Lárúbáwá bí báà ni wọ́n lò ní o bí gàáyìn ni wọ́n lò ní o tí ó ní ọmọ ní mẹ́ta ní òkè àbí ọmọ mẹ́ta ní ìsàlẹ̀ mo ti wá parí ẹ̀ yín wà lọ kó fún bàbá wa àgbà alimami Fulani bí wọ́n ṣe ta ti Sheikh na bàbá wa àgbà Dr. Salman yẹni Juma Mudir Dr. Wasuna mo wọn àná ó sì tíra yẹn nìyẹn o ẹ̀yin ní wàá kó fún àjẹmọ́ lọ́dọ̀ bàbá wọn Fulani pé tíra bàbá wọn ni ó táyà dábì kó ti wú ká ṣe. ẹ káàárọ̀ ẹ káàsùn ẹ káalẹ́ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ni Sakamel Ọláyínká tí mo jẹ́ aláṣẹ àpàṣẹ olùdarí Autosnap photography. Mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin bọ́dà mi sísítà mi àti gbọ̀nyẹ́jú tó ń wò mí kíkẹ́ ìjọ tó lọ́kẹ́ bá subscribe sí Autosnap photography TV channel ní YouTube. Àwọn abẹ́rẹ́ tí máa rí àwọn Islamic lecture tẹ́ tí máa rí ìwò tẹ́ máa kọ́gbọ́n bíbẹ̀ tẹ́ máa rádùn àti tẹ́ máa gbélé ayé tẹ́ máa rí bẹ́ẹ̀ bá mi subscribe sí Autosnap photography TV channel ní YouTube wa.